ṣó mọ̀ pé àfáà mi ní Sheikh Habibu ní láyé ẹ̀ má tún gbẹ́jọ́ mi lọ síwájú àfáà mi mọ́ wàá wá gbẹ́jọ́ tèmi wàá gbé ọsùn mọ́ríkàsì wà lọ máa rojọ́ ń bẹ̀ pé ṣé èèyàn máa fẹjọ́ ọmọ èèyàn máa fẹjọ́ bàbá sọmọ ẹjọ́ ọmọ sún bàbá kí ló expect kí Sheikh Habibu sọ fún ẹ kàn sọ fún ẹ pé yá lọ mú ọmọ kìíní kan ni so o expect kí Sheikh Habibu sọ bẹ́ẹ̀ fún ẹ pé kìíní kan kí ló expect kó gbọ́ lẹ́nu wọn. bàbá pẹ́sẹ́ǹsì kí ló expect kí Sheikh Habibu sọ fún ẹ kàn sọ fún ẹ pé ọmọ yẹn ẹ lọ bá mi mú wá kìíní kan wọ́n á máa wù ẹ pé kí ló ń ṣe ẹ wọ́n á máa dá sáàrin wa ìwọ àgbàmù náà fìkì ìwọ ló máa dá sáàrin wa kí n tiẹ̀ pẹ̀lú ọmọ ti bẹ̀bẹ̀ ọdẹ tún wá ń lọ káàkiri lọ sí gbogbo láyé bàbá pẹ́ òun lọ sọ́dọ̀ bóyá òun lọ sáké òun lọ sóko kí n tiẹ̀ pẹ̀lú ọmọ kéwu wa nínú ọgbà mi àbó ọmọ ẹ̀kọ́ tó wà máa sọ fún ẹ̀ náà wọ́n máa yín múlẹ̀ pé wọ́ okùn ń jẹ́ ìyá rẹ̀ kiri òun lọ bàbá àfẹ́ gbọ́lá fún yín náà àwọn ẹ̀gán wò báyìí pé ọláwo ló ń gbé bàbá ṣọ̀bẹ ṣe lu àdínì ṣe ọ̀bẹ ṣe lu bàbá pírẹsidẹ́ǹsì àgbà alábòsí gbogbo inú ìsìlámù lẹ Yorùbá wà ń lọ sọ́dọ̀ Sheikh Habibu Ọlọ́run rojọ́ àwọn ẹ̀kọ́ ń wú ẹ̀ pé ṣáà máa sọ à ń gbọ́ wọ́n máa wẹ́kọ̀mù ẹ̀ náà ṣáà máa sọ à ń gbọ́ orí ibẹ̀ ló wà kí ló ṣe tí Sheikh Habibu bá tó bá ń rọ̀kàn nínú àwọn àfáà Markaz pé ọmọ Saheed tó ń bèbú tó máa ń ṣe kí ni ẹ pé fóònù ẹ̀ ń sì pé kó bá mi Markaz lọ́la wàláhì wọn bí mi rè máa débẹ̀ láwọn ọ̀la àfáà mi náà jẹ́ náà ìwọ kọ́ ló máa lọ sọ fún wọn pé oníkan wá sí Markaz ìwọ báwo ìwọ ló máa láyé ẹ̀ má tún lọ síbẹ̀ mọ́ lọ́dọ̀ mi lẹ́mọ̀ ṣọ́ọ̀tì ẹ̀pẹ́ ń bẹ̀ ní ṣọ́ọ̀pẹ́ ẹ̀ lọ́dọ̀ wa ń bẹ̀ kí ló wá nú ọgbà wa láyé ẹ̀ má tún dénú ọgbà wa mọ́ o kó wa máa lọ fẹjọ́ ọmọ sún bàbá o rò pé wọ́n á gbọ́ ọ̀rọ̀ ẹ̀mí ọ̀rọ̀ máa gbọ́ tó máa fi kú má tún lọ Markaz lọ fẹjọ́ mi sún bẹ́ẹ̀ mọ́ èèyàn rọ̀ndàn wà wá gbẹ́jọ́ mi lọ bẹ́ẹ̀ obìnrin kan máa gbọ́rọ̀ sí ẹlẹ́nu wọ́n á sọ pé kò ṣe kan fún mi ò nílà káì lórí ò ń lọ káàkiri ò ń lọ ẹgbẹ́ yín o gbogbo ẹ̀yin ẹgbẹ́ Ittihad ẹ má jẹ́ kí bàbá presidency kóra rẹ̀ báyìí ẹ má jẹ́ kó kó rẹ̀ báyìí torí pé ẹgbẹ́ tẹ dálẹ̀ tó bá yẹ pé torí tọ́ lọ́hùn lẹ ṣe dálẹ̀ tó bá yẹ pé torí tọ́ lọ́hùn ni lẹ́nà ẹ̀dẹ́ ẹgbẹ́ yín lẹ̀ ni bàbá presidency kò fìtì olórí ò kì í ṣe bó ṣe ń ṣe ẹni olórí láyé ó gbọ́dọ̀ fara gbẹ̀gbin tó bá fẹ́ gbé rẹ ó gbọ́dọ̀ gbà mọ́ra irú ẹ̀ wá pẹ́rẹ́ lólórí ó jókòó ẹ jẹ́jẹ́ kó lọ máa ṣe rọ̀bọ̀rẹ́ bí ẹ káàkiri ó jókòó ẹ jẹ́jẹ́ kó lọ máa jẹun lé wọ́n wá pẹ́rẹ́ lólórí ṣé ipò olórí ṣé bólórí ṣe ń ṣe nìyẹn ò ní gbà gbogbo ẹgbẹ́ ní bá bẹ́ sọ ò ní gbà tó wàá gbà sí kí wàá ní wàá rí ṣe kí ló rí ṣe ọkọ̀ ń jà sí kiri ni kí ló rí ṣe gbọ́rọ̀ òun wà lọ ń bẹ̀ òun wà lọ ń sọ fún bàbá Mudir Markaz pé Sheikh mẹ́rẹ̀lẹ́ wọ́n ń wá bọ́ ìmọ̀ abẹ́ Saheed Shittu bẹ̀bẹ̀ níbo ni Sheikh mẹ́rẹ̀lẹ́ àti pé fóònù ẹ̀ níbo ló ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ gbogbo ẹ̀yin èèyàn ẹ wá gbọ́rọ̀ yìí o ẹjọ́ ohun tó ṣẹlẹ̀ rèé o ṣé mọ̀ pé mo sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ wọn ní bóyá jarun àbí jẹ fàṣà bàbá ọlọ́run ló mẹrú ẹ̀ bàbá dáadáa yẹn ọlọ́run jọba ṣàbá wa pọ́n bàbá ọlọ́run ló mẹrú ẹ̀ lé ọlọ́run jọba wa pọ́n wọn lé bàbá yẹn wá pé Sheikh Ibrahim lẹ́yìn wá sọ fún Sheikh Ibrahim pé Sheikh wọ́n ṣáà kí Sheikh wọ́n kí wọn gbàtọ́ kí Sheikh tó wá sọ fún Sheikh ẹjọ́ ẹ bá ọmọ lórí láǹkọ Saheed Shittu yìí ẹ bá sọ̀rọ̀ pé
kó ṣe sùúrù kó jẹ́ kó gun omi pé ẹgbẹ́ wa tó dẹ̀ tó ń ta sí kó fi wálẹ̀ náà kí ló dé. Sheikh wa náà wọ́n ti gbọ́ àwọn máa ṣe kí ni o àwọn máa bá mi sọ̀rọ̀. Sheikh wa pè mí pẹ̀lú àfáà wa ìsúnmọ́ ìlú wọ́n ṣá pè mí pé àfáà Saheed kí ló tún dé àwọn òwò prógrámù pé kíní kan nǹkan kan ṣẹlẹ̀ páwọn gbọ́ pé kí n fẹ́ àwọn pípò ilẹ̀ náà mo ní èmi kàn sọ̀rọ̀ tèmi ni mo kàn sọ̀rọ̀ tèmi lọ́n tèmi ní ṣé kí mo sọ̀rọ̀ tèmi lọ́ni pé so àwọn òfẹ́ ní wàhálà kọ̀ọ̀kan pé ṣáà calm down kí n wọ́n bá mi wí pé no bàbá yẹn mọ tó ń sọ wò tí n bá kàn sálámọ̀ sí wọn ní pé àwọn ṣá ṣàlàyé pé ohun tí bàbá president ń ṣe rèé o bàbá president ń ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n ní kí ṣá ṣe sùúrù kí ṣe sùúrù àwọn tí ẹ̀fẹ́ bàbá Ọlọ́run ló mẹ́rú ẹ̀ sọ̀rọ̀ pé àwọn máa sọ fún wọn pé àwọn ti bá mi sọ̀rọ̀ ṣá àwọn àpò bàbá Ọlọ́run ló mẹ́rú ẹ̀ padà ṣá láàrin wọn àwọn bàbá Ọlọ́run ló mẹ́rú ẹ̀ sọ̀rọ̀ bàbá Ọlọ́run ló bàbá Ọlọ́run Sheikh wa ní gbogbo ìjà tẹjọ́ tó ń jà yìí láti ọjọ́ yìí ọ̀rọ̀ yìí ò le tó báyìí tẹ́tẹ̀jọ́ ń bára yín fa kí ni ẹjọ́ ìjà ẹjọ́ wẹ́wẹ́ tẹjọ́ ń jálẹ̀ ní Islam ẹ fi Islam láyà balẹ̀ náà kí ló dé kí ni ẹjọ́ ń bá Saheed Shittu fà eléyìí Saheed Shittu gbogbo kí ló dé kí ló le tó bẹ̀ wọ́n sọ fún bàbá Ọlọ́run ló mẹ́rú ẹ̀ bẹ́ẹ̀ bàbá Ọlọ́run ló mẹ́rú ẹ̀ wá sọ fún Sheikh pé àwọn náà ti try ìbẹ́jọ́ yẹn ṣe máa ṣẹ́tù wọ́n ṣàjọ sọ láàrin ara wọn wọ́n wá ní kọ́ pé páwọn ọjọ́ máa pé ọjà pé àfáà kan bóyá ní Ondo bóyá babalágbàjì lóńdó dẹ̀nà pọ̀ mi ìran tó kọ́ bàbá náà wọ́n pe àfáà yẹn bàbá Ọlọ́run ló mẹ́rú ẹ̀ pẹ̀lú Sheikh ó dàpọ̀ jọba bàbá yẹn ọjà jọ sọ̀rọ̀ ṣá ni pé àwọn máa ṣẹ́tù ọ̀rọ̀ yẹn pé àwọn gbogbo ariwo tó ń lọ yìí Islam kò ní ìfàyàbalẹ̀ àwọn ni pé bàbá president wa ni pé tó bá fẹ́ kọ́rọ̀ ṣẹ́tù ó sọ bẹ́ẹ̀ fún Sheikh ò sí ń bẹ̀ o kò bá Sheikh sọ̀rọ̀ o àwọn ni táwọn bá fẹ́ kọ́rọ̀ ṣẹ́tù o àwọn bàbá yẹn ló ń fún Sheikh ní làbárí pé àwọn Sheikh máa lọ sí Ẹdẹ àbí Ondo fún settlement Sheikh wa ó dà pé ìgbà tó wá di àná ṣá Sheikh náà padà pọ̀ wọn láti fún wọn lésì pé no torí pé Sheikh sọ fún wọn pé àwọn pẹ̀lú àwọn jọ̀mọ́ àwọn táwọn jọ máa ń ṣètò ibi táwọn bá jọ yanjú ẹ̀sìn táwọn bá jọ rò ó sí pé ṣáwọn máa wá sẹ́dẹ̀ ní àbóǹdó ní òkínní kan nígbà tó ṣàjọ ṣe mítìn títí wọn tán táwọn Sheikh náà máa fún wọn lésì àwọn Sheikh sọ fún wọn wípé wọ́n máa wá sí Daaru Naim ni wọ́n máa wá bá wọn ní ọ̀dọ̀ àwọn ni pé bàbá kí ló ń porúkọ bàbá presidency kò ń ṣàjòjì àwọn bàbá presidency ò ń ṣàjòjì àwọn kò lè ẹ̀ṣẹ̀ máa wá sọ̀kòtì kò ń ṣàkọ́kọ́ tó máa wá sílé àwọn lélẹ́yìí so wáyé táwọn máa ẹ̀ṣẹ̀ wá lọ sẹ́dẹ̀ ṣebí fún Islam kí Islam balẹ̀ nífà àbí kí Islam balẹ̀ nífà àbalẹ̀ ni wáyé táwọn máa lọ sóńdò kí làwọn wá kiri lọ sóńdò kí làwọn wá lọ sẹ́dẹ̀ máa bọ̀ lẹ́kọ̀ọ́ bíbá ìka yanjú ọ̀rọ̀ fún yín kí wọ́n mú condition tiẹ̀ wá kí Saheed Shittu náà mú condition tiẹ̀ wá tó tọ́ ni èèyàn lèmi náà mi ò ṣe robot bàbá presidency máa mú tiẹ̀ wá pé tóun fẹ́rẹ̀ èmi náà mú tèmi náà wà torí 2-5 ni àjọ ń jà ní gbogbo tóun ṣe tóun ní ẹ̀yẹ́ kó lọ ṣẹ̀wọ̀n èmi àti bàbá presidency àjọ ń jà ní ṣó ti gbọ́ nínú òfin èmi àtẹjọ́ ń jà ní ní ìkọ̀kọ̀ tó fi àẹ́dì mi èmi àti ẹjọ́ ń jà àjọ ń jà ó ń bú mi mo ń bú ẹni n tó wà nínú ìwé tó wà lọ́wọ́ àwọn ọlọ́pàá nìyẹn àbá presidency ìdúró wa ń sọ fún wọn pé kán gbèmí nìkan wọlé sí kóòtù yẹn ọ̀rọ̀ lórí ti ẹni yẹn àjọ ń jà ní àjọ ń jà 2-5 ni so ìwọ máa kọ tiẹ̀ wá èmi náà máa kọ tèmi wá pé ókè o àgbàlagbà máa respect tiẹ̀ ṣe tiẹ̀ kí mi náà dúró lórí ọwọ́ mi tó bá ní wọ́n jẹ́ nǹkan nínú agboolé yín family house yín èmi náà nǹkan lèmi náà ní family house tiwa náà ìwọ àbá presence
tó tọ́ ni náà tó bá jẹ́ nǹkan ní family house nǹkan lèmi náà lọ́dọ̀ àwọn tèmi náà yes so èmi àti ẹjọ́ ń jà ni tó bá òòdẹ̀ lè force mi kí n máa ṣe tó ní right kankan láti kí ló ṣe ó jókòó ẹ jẹ́jẹ́ ní right láti ṣe kankan fún mi tí o lágbára kankan lórí mi okay ṣé kìí ṣáà sọ bẹ́ẹ̀ fún wọn ṣá but òun ti wá lọ sọ́dọ̀ bàbá Mudir Markaz ó dà pé kó tó nípa àwọn ṣéèkì fún àwọn yẹn lésì òun ti wá lọ sọ bẹ́ẹ̀ pé ó dà pé ṣéèkì máa ra fẹ́ bẹ̀bẹ̀ wọ́n fẹ́ máa bọ́ ọmọ yẹn bẹ̀bẹ̀ ṣéèkì wo ló ń bọ́ ọmọ yẹn bẹ̀bẹ̀ ìgbò ni ṣéèkì ti wá ráyè pọ̀ ṣéèkì mìíràn ló wá ń bọ́ ọmọ yẹn bẹ̀bẹ̀ ìgbò náà ti ń ráyè gbogbo tó sọ yẹn ṣéèkì mìíràn ló wá ráyè àwọn náà dilẹ̀ ṣéèkì mìíràn ló wá dilẹ̀ tó bẹ́ẹ̀ dé pé ìwọ náà máa pè pé bàbá pírẹsidẹ́ǹsì dákun báwo ló wá ṣàánú wa kíní kan ṣéèkì náà àwọn náà dilẹ̀ débẹ̀ wọ́n dilẹ̀ tọ́mọ̀tì wá fẹ́ bẹ́ ọgbọ̀nyàn ìwọ yìí kò sẹ́ni tí ó lè bẹ̀yàn o báwọn tó ń ṣe ní àpọ́nlé náà bàbá pírẹsidẹ́ǹsì ṣéèkì wa Zaki ọlọ́run àbáwá dúpẹ́ fún yín àfáwà Zaki ọlọ́run àbáwá wà pẹ̀lú yín gbogbo ìdáwọ́lé yín kọ́lọ̀njọ́ yọrí sí dáadáa ọlọ́lá àwùlà wàlà kúwàtà ìlà bìlà ìlà lílà azim náà tí gbogbo èèyàn bá tẹ̀ wá ń pọ́nyàn lé ṣé wọ́n wà nínú ẹni àpọ́nlé pé wọ́n máa ní torí ti tiẹ̀ kíní kan ó jókòó ẹ jẹ́jẹ́ bàbá pírẹsidẹ́ǹsì kó yá lọ kó ṣe wọ̀ láyé ẹ̀ tó bá tún lọ Markaz pé o tún gbẹ́jọ́ mi lọ́bẹ̀ ò ní láìkẹ́ mọ́ wàá lọ síwájú àfáà mi wàá máa lọ rojọ́ mi wájú àfáà mi ṣé o pàfà mi náà ó máa ń fa gọ̀lọ̀ wọn mà ní àbó gbádùn ni wàá lọ Markaz wàá máa lọ rojọ́ mi bẹ̀ wọ́n yẹn máa rojọ́ ọmọ wàá máa rojọ́ ọmọ fún bàbá ẹjọ́ rò fẹ́ rò pa mí wájú àwọn àfáà mi ṣé kí n tó mú ẹ láwọn àfáà mi ti mọ̀ mí àwọn náà tọ́ mi mo mú mi inú ọgbà yẹn mo jẹun inú ọgbà yẹn àfà ṣáàbí mo gba kéwú lẹ́nu àfà mi ìwọ mo wá ṣẹ̀ mo sọ ọ̀rọ̀ sí wọn kí dẹ̀ ló bí tí mo fi sọ̀rọ̀ sí wọn àwọn sọ̀rọ̀ sáwọn sàbí ànábì ní tó ṣẹlẹ̀ nìyẹn náà so yẹ kó sọ̀rọ̀ sí sàbí ànábì bàbá pírẹsidẹ́ǹsì so yẹ kó sọ̀rọ̀ sí sàbí ànábì so yẹ kó pe sàbí ànábì ní dẹ̀dẹ̀ rẹ̀ so yẹ kó pe sàbí ànábì lẹ́lẹ́tẹ̀kẹ́tẹ̀ bàbá pírẹsidẹ́ǹsì mo ń bí ẹni wà ń lọ káàkiri ìwọ wà ń lọ káàkiri wà lọ́n fẹjọ́ mi sùn bẹ́ẹ̀ tí n bá pe àfáà mi sákèsì tani wà ní kí n pè sákèsì tí n bá pọ̀ àfáà mi sákèsì tani kí n pè sákèsì àfáà mi náà jẹ́ ṣùgbọ́n mo lè pọ̀ wọ́n sákèsì tí n bá pọ̀ wọ́n sákèsì ń tọ́ kọ́ mi ò yé mi nìyẹn ó yé mi ó dá mi lójú tán ni mo ṣe pọ̀ wọ́n sákèsì tí n bá pe àfáà mi sákèsì ń tọ́ kọ́ mi ò yé mi nìyẹn ń tọ́ kọ́ mi yé mi mo ṣe ń pè wọ́n sákèsì pé àfáà mi ń tẹ́ sọ yóò lọ àfáà mi tún kó ti ọ̀rọ̀ àfáà wa àgbà ṣáàdámọ̀ wọ́n kó tiẹ̀ mo dẹ̀ ń sọ fún ọ pé ń tọ́ kó tiẹ̀ kò lọ ń tọ́ kọ́ mi yé mi ni mo ṣe ń bá wọn fà á wọ́n ní fàlìjáàbù lìwádìí bílíkì náà lẹ́sà mi ń ta àlímì Islam mo ń sọ fún ọ pé ń tọ́ kó tiẹ̀ kò lọ àfáà mi náà jẹ́ mo gbọ́dọ̀ sọ fún ọ pé dàsú pé ṣe bàbá pírẹsidẹ́ǹsì ìwọ onílàkàyè lórí ni njọ́kan làfáà mi sọ̀rọ̀ kan njọ́kan máa rántí wá sí yẹn wọ́n sọ ọ̀rọ̀ kan pé mi ìrántí bọ́ ẹgbọ́rọ̀ yẹn jọ yẹn o ọwọ́ nígbà tó sọ gbogbo àwọn èèyàn wá bọ́ta wọn ni yes mo fi gbé làkàyè yìí wò bó ṣe rí ni yes wọ́n lè sọ bẹ́ẹ̀ kọ́ ló fi gbé làkàyè gbogbo àwò pé ṣé orí gbogbo yín ò pé ni ṣé àfáà mi lè sọ̀rọ̀ kọ́ náà fẹ́ fi gbé làkàyè gbogbo ayé wò ni bóyá gbogbo yín ti sùn báwọn fẹ́ fi tàràkà yé wa jí ni pé ẹ má sùn ẹ lọ kátírà èmi náà wọ́n fi yé wọn pa àwọn tó ń kó tiẹ̀ kò lọ yes àáfàá mi máa nínú ẹ̀mí wọn máa rí mi pọ̀ mọ́ ọ̀rẹ́ lélẹ́yìí ó mọ tó ń wí pé àṣemáṣe pé kò sí kìnnà nínú Islam lẹ́sà mi ta àlímì ní Islam pé kò ṣe tí Islam gbé wa no Islam ló gbé wa
àwọn obìnrin bojú tó tọ́ wọ́n ti ń lo àwọn nǹkan but bí Islam bí ti Islam ṣe rí yẹn ó ti yàtọ̀ ṣe báwọn èèyàn ń wé láwàní kánàbí wa Muhammad tó dé wọ́n ń wé láwàní náà ifun àwọn India tó ń bọ kíni tó ń bọ màálù tó ń bu eku wọ́n ń wé láwàní náà àwọn Sikh àwọn tó bu eku wọ́n ń wé láwàní ìyẹn wọ́n mì ní pé Islam náà ṣebí kí Islam tó dé náà ti ń wé wọ́n ń wé láwàní náà kó tó di pé Islam dé kí Islam tó dé wọ́n ti wé láwàní normal ni bọ̀gbà tí Islam dé Islam ò takò Islam ò takò àwọn kan ń wé torí pé ìmúra ìlú yẹn nìyẹn ṣùgbọ́n ìtọ́lọ́wọ́n ọba sọ̀rọ̀ lórí ẹ̀ ọlọ́run ní yá ayúwà nàbí kúl lè àsùwájìkà wábà náà ti kà wá ní sáìlì mùmíní àti àyà yẹn báwo náà ṣe practice ẹ̀ ngbà táfà wa ní láàfin kùrìyàn wà láàfin hadith tó ń kó ti ọ̀rọ̀ bàbá aṣẹ́ àdámọ̀ ẹ̀ mo fi kí pé no ó wà nù kùránì ó wà nù hadith kò sínú kùránì kò sínú hadith kóbìnrin lo ìbòjú pé kò sínú no ó wà bẹ́ẹ̀ mo mọ tí mò ń wí ó yé mi tán ìwọ wá ń lọ bẹ̀ wá ọmọ yẹn ó ṣe kíní kan kí ló ṣe ẹ́ ó fara balẹ̀ kó lọ jókòó ẹ̀ bàbá ṣọ̀bẹ ṣe lu àbúrò pé mi ò mọ tí mò ń wí ni jẹ́ kí orí ẹ pé láíláí yí ẹ má tún gbẹ́jọ́ mi lọ sí Markaz mọ́ n táwọn àfáà mi kọ́ mi ni mò ń lò mo dẹ̀ gbọ́dọ̀ lò tó bá kọ́ mi tí n bá lo tó kọ́ mi dàsú pé mi nǹkan tó kọ́ mi ò yé mi nìyẹn ó yé mi tán ni mo ṣe ń dìfẹ́ǹdì tí mo sọ àbúrò pé mi ò mọ tí mò ń wí ni ọ̀sẹ̀ máa ní pé kò sí bòjú ní Islam ṣé kò sí bòjú ní Islam nígbà táyà yẹn sọ̀kalẹ̀ báwo ni ìyàwó ànábì báwo náà ṣe múra kó tó di báyà yẹn sọ̀kalẹ̀ bàtà yẹn wá sọ̀kalẹ̀ báwo náà ṣe wá múra báwo náà ṣe múra kó tó di báyà yẹn sọ̀kalẹ̀ nígbà táyà yẹn wá sọ̀kalẹ̀ báwo náà ṣe múra challenge ni fún ẹ bàbá presidency kó wá lọ gbé tí àti ṣé àdámọ̀ kó wá sọ pé yes ṣé àdámọ̀ ló right kí ló ṣe láyé ẹ má tún dá sọ̀rọ̀ wa mọ́ ọ̀rọ̀ àfọ́ àtọmọ kéwù ni kí n tiẹ̀ wá ń dá sí pé ó bu wọn ìwọ ló máa sọ fún mi pé mo bá fà mí ó jókòó ẹ jẹ́jẹ́ kó máa lọ ṣe rọ̀bọ̀ níbi ẹ̀ láyé ẹ má tún dá sọ̀rọ̀ wa mọ́ tàbá sọ̀rọ̀ nu ọ̀rọ̀ nu ọgbà wa kò kàn ẹ́ bẹ̀ kí n tiẹ̀ àfọ́ àwọn kọ́ wa ń kéwù lọ́wọ́ ṣé o bí àfọ́ àwọn dọ́gbọ́n tọ́ kéwù fún wa ní pé yá o ẹ̀yin ọmọ yìí ní tí mo kọ́ yìí ṣe mú àbẹ̀ mọ̀ ó yá ẹ jẹ́ nítorí yín rú bóyá àfọ́ àwọn dọ́gbọ́n kọ́ wa bóyá ń kọ́ wa ń kéwù ni ìwọ wa ń dá sí láyé ẹ má tún dá sọ̀rọ̀ wa mọ́ tó bá gbọ́ pọ̀rọ̀ ọmọ Markaz Sile láyé ẹ má tún dá sí mọ́ tó bá gbọ́ pọ̀rọ̀ Markaz sọ̀rọ̀ láyé ẹ má tún bá wa dá sí wa nù ẹnu wa ọmọ yẹn ó ṣe kìíní kan wá lọ láyé ẹ gbogbo tó sọ bẹ́ẹ̀ náà tó wá náà wí fún ẹ ṣe ló pọ́n máa sọpọ́ọ̀tì ẹ ni wọ́n á máa wù ẹ náà pé ṣé àmà sọ lọ à ń gbọ́ ẹ tó bá yẹ tọ́ báyìí wọn ẹgbálẹ̀ onírànú ti jáde ìwọ wa máa tán rẹ̀ jẹ lọ́bẹ̀ lọ́la náà kó tó lọ sọ ọ̀fọ́n ẹ̀ ò lè fi rúlú gbá bàbá pírẹsidẹ́ǹsì ọ̀fọ́n ẹ̀ kò lè fi rúlú gbá wọn da ẹ láàmú ni tó tọ́ ló gbọ́ lẹ́nu mi yẹn tó tọ́ ló gbọ́ lẹ́nu mi yẹn kí ló fẹ́ ṣe mo ń bè lọ́wọ́ ẹ̀ bàbá pírẹsidẹ́ǹsì ayé àkùrá nìyẹn tọ́lọ́ sọ pé ìwọ ànábì o yá ìwọ ànábì ìwọ ànábì kúl lè àsùwájíkà sọ fún ìyàwó ẹ wábà náà ti kà àtàwọn ọmọ ẹ wọ́n ní sáìlì mùmíní gbàtà ẹ̀ sọ̀kalẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣe bó mọ kéwú ṣé tó ṣẹlẹ̀ yẹn kò tako tí ṣé àdámọ̀ sọ àbúrò pé mi ò mọ tí mò ń wí tí ṣé àdámọ̀ sọ pé fàlìjáàbò lè wájú ìbílíkì náà laysa min ta'limil Islam la fil Qur'an wala fil hadith pé kò sínú kùránì kò sínú hadith kóbìnrin bojú ṣé kò ta ṣé nǹkan yẹn ìwọ́n gbàgbọ́ kí ló ṣe láyé ẹ má tún dá sọ̀rọ̀ wa mọ́ àbúrò pé mi ò mọ tí mo sọ àfa àwa wa ń kó tiẹ̀ bóyá wọ́n fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ẹ̀yàn ọmọ yìí ká gbé làkàyè yìí wò bóyá ó ń ṣiṣẹ́ bóyá ni mo wí o bóyá wọ́n fi ń ta làkàyè wa jí ni pé ẹ má gọ̀
ntọ́lọ́run sọ yìí ṣẹgbọ́yé abẹ́gbọ́yé bóyá ń táfà wa ń ṣe nìyẹn ìwọ wa èmi wá ń ké pé ń tọ́ sọ yẹn kò lọ́sẹ̀ mo wá ń bá wọn fà pé kò lọ́sẹ̀ eléyìí tí mo sọ yìí ló correct ìwọ náà wà lọ ń dà sí láyé ẹ má dá sọ̀rọ̀ wa mọ́ o ìwọ bọ̀ bàbá sọ̀bẹ̀ ṣe lu by the way rántí bàbá presidency mo fẹ́ sọ̀rọ̀ kan gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ máa gbọ́ o bàbá yìí tó ń pariwo káàkiri ń sìn pé ọmọ yẹn òun ló ń da ìsìlámù ó ń da ìsìlámù láàmù nílẹ̀ Yorùbá ẹ̀yin ìjọba ẹmọ́jọ lọ tó ń pariwo ẹ̀ ní ìjọ ta gbé ẹjọ́ lọ sí ilé Sheikh Murana Eleha ìjọ ta gbẹ́jọ́ lọ bẹ̀ tí gbogbo wa gbé ẹjọ́ lọ ilé Sheikh Murana ìwọ wà ń bẹ̀ ṣe Sunday Igboho wà ń bẹ̀ babalálàgbà l'Abuja ó wà ń bẹ̀ gbogbo wa lájọ wà ń bẹ̀ nígbà tí gbogbo wa wà ń bẹ̀ tí Sheikh Murana Eleha bá wa dá sí ẹjọ́ tán wọ́n bá wa dá sẹ́jọ́ wọ́n dá taṣàrán fàṣàrán kó yárán ṣe gbàtọ́ bá wa dá sẹ́jọ́ tán Sheikh Murana Eleha wá rèsì ọ̀rọ̀ kan jọ yẹn ẹ̀yin mùsùlùmí ọ̀rọ̀ tí Sheikh Murana Eleha yìí tán sọ ń jọ yẹn ó tóbi o Sheikh Murana Eleha wá rèsì pé wọ́n wá sọ bẹ́ẹ̀ pé ẹ̀yin àfà bàbá kí ó gbàgbọ́ olùwà ń bẹ̀ gbogbo ẹ̀bọ̀ ìlú wà ń bẹ̀ àfà wa Sheikh Isiaq ó wà ń bẹ̀ Sheikh Sulaiman ó wà ń bẹ̀ Sheikh Sulaiman kò ń ṣàṣà pé àwọn àfà àgbà àwọn àfà ńláńlá bọ̀ ó wà ń bẹ̀ ṣe Sunday Igboho wà ń bẹ̀ lọ́ọ̀yà wà ń bẹ̀ gbogbo tó sọ́njọ́ ẹ̀ ló wà recorded ọkọ̀ kí lórúkọ ẹ̀ àfà yìí kí lórúkọ ẹ̀ àwọn àfà wà ń bẹ̀ àbú ìmúràn àwọn èèyàn oríṣiríṣi ńláńlá wọ́n wà ń bẹ̀ gbogbo àfà lóríṣiríṣi wọ́n wà ń bẹ̀ Sheikh wa rèsì ọ̀rọ̀ kan jọ yẹn mo dẹ̀ máa pèèyàn kan àbí kí n mo lè pèèyàn kan onítọ̀ọ̀rọ̀ àfà Ismailu náà wà ń bẹ̀ Sheikh Murana Eleha wá rèsì ọ̀rọ̀ kan bẹ̀ yẹn pé ẹ̀yin àfà wa yìí ọ̀rọ̀ tó kù táyà ká sọ́nsìn àfà Saheed Shittu yìí bó ṣe ń sọ̀rọ̀ pa àwọn àfà alẹ́ Yorùbá yìí tó ń fáyà wọn tó ń bá wọn tó ń sọ̀rọ̀ wọn yìí kí ni ká ṣe sí ẹ̀yin èèyàn ẹ̀gbọ́n tí àbá presidency wí wọ́n ní ẹjẹ́ kó máa tẹ̀ sí lọ náà ìbàjẹ́ àwọn àfà yẹn pọ̀ ẹjọ́ máa tẹ̀ sí lọ kí ìbínú Ọlọ́run máa bóni rọ fálà náà tún láyé alálẹ̀ kásìbí ó ní ẹjẹ́ kó máa tẹ̀ sí lọ ń tó sọ nìyẹn wáyé tó wá ń jáde ń sì tó wá ní kíní kan ó sọ wípé kó máa tẹ̀ sí lọ ẹ̀fílẹ̀ ṣéèkì ẹ̀fílẹ̀ ẹjẹ́ kó máa irú ẹjẹ́ kó máa tẹ̀ sí lọ àwọn àfáà yẹn ìbàjẹ́ wọn pọ̀ kí ìbínú Ọlọ́run máa bóni rọ kó ló ń pa onírọ́ rẹ́ ó sọ bẹ́ẹ̀ kí ìbínú Ọlọ́run máa bá ẹni tó bá parọ́ oníṣèkẹ́ fílẹ̀ nígbà tó sọ bẹ́ẹ̀ mọ̀ ń bọ̀ ẹjẹ́ ń pẹ́ tó wà ń bẹ̀ àfà Ismailu wa wọ́n wà ń bẹ̀ náà ṣùgbọ́n àwọn ni bíi PA Sheikh Murana Eleha ẹjẹ́ ń pọ̀ mọ̀ ń bọ̀ ẹjẹ́ ń wo nọ́mbà àfà Ismailu Daru Nohim àfà Ismailu Daru Nohim àfà Ismailu wa ọwọ́ abẹ bismillah ẹjẹ́ àbí àfà yìí màá ní kó búra sí tí ó bá sí ìgbà náà salamu alaikum warahmatullahi wabarakatuh sà ẹ kálẹ́ sà o ẹ kálẹ́ sà ẹ máa ń lẹ gbogbo fámìlì pọ̀ sà o alhamdulillah ẹjọ́ mo máa ní béèrè kan béèrè lọ́wọ́ yín ni ẹjọ́ ẹ má bínú torí Ọlọ́run ẹjọ́ má bínú o mo ń ṣe live program ni o. okay. Mi gba permission lọ́wọ́ yín kí n tó gbé yín bọ́sítà ẹ má bínú torí Ọlọ́run ẹjọ́. okay no problem. ẹ ṣúọ. no kò sí problem. ẹjọ́ tó lọ́lọ́ mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín tẹ́ bá dẹ̀ ṣàbòsí Ọlọ́run ọba dẹ́dà máa jẹ yíyà kẹ́ ẹ̀ bá mọ̀ ẹsẹ̀ pẹ́ mọ̀. ọ̀dà. ẹjọ́ ṣé wà ní ìjọ tí ẹ wà ní ọ̀dọ̀ Sheikh ní ìjọ tí èmi ṣe Sunday Igboho babalálàǹgbà
bàbá fọlọ́ sọ́lá Abuja ni mò ń sọ o. Okay. Àti bàbá ìṣẹ̀mẹ́ntọ́ pọ̀ bàbá presidency. Ẹ mọ̀ sọ̀rọ̀ yín lọ́nà bí yà ń padà mọ́. Tí gbogbo wa pọ̀ rẹpẹtẹ báyìí tá a wá fún ọ̀rọ̀ sẹ́tù tí a wá fún ọ̀rọ̀ gbàtẹ́mi àti bàbá lálàgbà tí gbogbo àjọ ń jà tá a wá kó ẹjọ́ yẹn wá sọ́dọ̀ sheik. Ó ń jà tí ẹ wá sọ́dọ̀ sheik mo wà ń bẹ̀. Ẹ wà ń bẹ̀. Mo wà ń bẹ̀. Alhamdulilayi. Ní ìgbà tí mo fẹ́ kẹ́ rántí ọ̀rọ̀ kan ni o nígbà tá a parí gbogbo ọ̀rọ̀ tán sheik rèsì ọ̀rọ̀ kan ń bẹ̀ ọ́n rèsì ọ̀rọ̀ yìí pé tẹ́ ẹ bá gbọ́ ẹsẹ̀ pé ẹ gbọ́ o tẹ́ ẹ bá gbọ́ ẹ sọ ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣàbòsí Ọlọ́run á jẹ yín yà ẹ má bínú o sheik rèsì ọ̀rọ̀ kan pé nígbà tó parí gbogbo ọ̀rọ̀ wọ́n ní àfà Saheed Shittu wọ́n wá ní gbogbo ẹ̀yìn àfà ọkọ̀ ojúṣe àbá presidency náà wọ́n ní gbogbo bó ṣe ń sọ̀rọ̀ ń pa àwọn àfà yìí kí ni ká ṣe sí kí ni sheik sọ́jọ́ yẹn tẹ́ bá rántí. Okay, mo lọ kí mo ti rántí sin yẹn jọ yẹn lẹ́yìn ìgbà tẹ́ parí tí wọ́n bá yín dá sí ọ̀rọ̀ yẹn àti àfáà Fọlọ́runṣọ́. Bẹ́ẹ̀ni. So sheik wá rèézì àwọn èèyàn ti fẹ́ máa dìde jọ yẹn so sheik wá rèézì pé ní ọ̀rọ̀ kan wà tí à ń fẹ́ sọ. Okay. So àwọn èèyàn wá béèrè pé ọ̀rọ̀ wọn ní gbogbo bí àfáà Saheed Shittu ṣe ń sọ̀rọ̀ sí gbogbo àwọn àfáà ilẹ̀ Yorùbá tí ń jálọ àwọn àfáà ilẹ̀ Yorùbá yìí ṣé kí ni ká ṣe sí àbí ṣé bá ṣe mọ òwò náà ni. So bàbá yẹn ni ó ń sọ pé ní ṣé ìkẹfìlẹ̀ ẹjẹ́ kó mọ tẹ̀sí fún wọn bẹ́ẹ̀ ẹjọ́ mọ tẹ̀sí fún wọn lọ bẹ́ẹ̀. So lẹ́yìn ìgbà táwọn sọ tán ni Chief Sunday Igboho náà ni bàbá ìfilẹ̀ bẹ́ẹ̀ ṣé kí wá ní kó mọ tẹ̀sí fún wọn lọ bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni so ṣé kí dẹ̀ dákẹ́. tó ṣẹlẹ̀ búra lórí ọ̀rọ̀ tẹ̀sán yìí lórí ọ̀rọ̀. Kí ni ẹ wallahi lazim wallahi lazim bó ṣe rí ni. Ẹ ṣe ó pọ̀ sá. Kí ìbínú Ọlọ́run máa bóni rọ kí ìbínú Ọlọ́run kó máa bóni rọ kí wọ́n ló wá ń ṣe ẹ́sìn tó wá ń pariwo ó wá mú gbogbo àwọn àfáàlẹ̀ Yorùbá ó ń yàkàyàkà àwọn máa wù ẹ báyìí pé ìwọ sọbẹ ṣe lú ìwọ lọbẹ ìwọ nílú ṣebí mo kú ti búra ẹkú pọ̀ mi lè búra lórí rọ tí ò bá sọ bẹ́ẹ̀ fún mi kí ibi dandan Ọlọ́run kó máa bóni rọ ó sọ bẹ́ẹ̀ jáde níbẹ̀ kí wàá ló wá ń ṣe ẹ́ tó wá ń ṣe bíi saint pé ìwọ o ẹ fẹ́ fọ Islam lẹ Yorùbá mọ́ ni ẹ fẹ́ fọ Islam wo ló ń fọ́ mọ́ Islam wo ló ń fọ́ mọ́ by the way ọ̀rọ̀ àwọn àáfàá ilẹ̀ Yorùbá tí mò ń sọ nílẹ̀ Yorùbá àwọn àáfàá tó bá ṣe ń tí mo rí pé léyìí kù díẹ̀ káàtó àwọn ni mò ń sọ̀rọ̀ wọn tí bá pẹ́ lè ndẹ́lẹ̀ ṣe yóò lọ àwọn ni mò ń sọ̀rọ̀ wọn ìwọ wá ń pretend bẹ́ẹ̀ pé òun gbèjà wọn ìjà wọn ló ń gbè ìjà wọn wà ń da agbádá bolẹ̀ òun kó agbádá kó sagbádá kiri onírọ̀ kó sagbádá káàkiri wà ń pretend rush ta ló ń tán kí ìbínú ọlọ́mọ abónírọ̀ mo yìí ń kọ wákà tó dá fún mi ìwọ ló kọ́ mi wákà yìí làbíbì kí ló jẹ́ kó máa ṣẹ́ bọ́ wàá sọ pé sùn ní Faruku kí ló jẹ́ kó máa ṣẹ́ bọ́ wàá sọ pé sùn ní gbà tó rí tírélà tó ń bọ̀ lọ́nà ó bẹ́rù gbó ó ṣe dúró de tírélà kó pa ẹ́ ká máa bá ẹ dárò pa ṣètánì ni ká máa bá ẹ dárò pa ṣètánì ni o ká máa bá ẹ dárò pa ṣètánì ni o ká máa bá ẹ dárò pa ṣètánì ni ká máa bá ẹ dárò pa ṣètánì ni ṣé mo mọ wákàdá ṣàmáńdá wákàdá family house wa ṣé mo mọ wákàdá kí ìbínú Ọlọ́run abónirọ́ ìwọ ló kọ́ mi kí wàá ló ń ṣe wọ́n ń ṣe bí ẹni Ọlọ́run lé ní pé ọmọ yẹn ó ṣe kíní kan ó ti ìwọ gbọ́dọ̀ fún Islam lẹ Yorùbá ń peace
èmi fún Islam lẹ Yorùbá peace mi fa wàhálà mi ò bẹ́ẹ̀bù ọmọ jẹ́jẹ́ ni mí ọmọ jẹ́jẹ́ ṣé wò rí pọ́ ọmọ jẹ́jẹ́ ni mí ni gbogbo ìwọ́n rí pọ́ ọmọ jẹ́jẹ́ ni mí mi bẹ́ẹ̀bù mi fa wàhálà mo ń lọ mi jẹ́jẹ́ ni aṣọ mi èkó jẹ́jẹ́ mi mo wá ń lọ mi bẹ́ẹ̀bù mi fa wàhálà wàá máa ṣe bí ẹni ọlọ́run kíní kọ́ wàá máa sọ gbogbo ẹ̀ máa dẹ̀ wò báyìí pé kí ló máa ń ṣe àbáyìí náà ohun tó ń sọ o ò lè put it into practice à ń kóòtì òun kan náà ló ṣe fídíò kan o tó ní ẹ̀dá kíní kan kéèyàn forí jiyàn o òun náà ló ṣe o òun ló ṣe fídíò yẹn o nígbà kéèyàn ṣàforíjì fẹ́yàn kéèyàn ṣe kíní kan límọ̀takùlù mọ́ látẹ̀fàlù kàbúrà mọ́ kìtánì indalai antakulu ma la tafalun nto lè ṣe tó lè put into practice o den sọ àwọn ẹ máa rò pé ẹni Ọlọ́run ni o a máa pariwo a máa ràn fò lórí internet Ọlọ́run níjó bẹ́ẹ̀ fún jọ kan so má tu láyé ẹ̀ tó máa fi kú má tu gbẹ́jọ́ mi lọ Markaz mọ́ o má gbẹ́jọ́ ẹ̀ díwájú àwọn afá mi mọ́ o zikro lóde. Ọmọ mi ló fẹ́ disturb mi má tún gbé ẹjọ́ mi lọ sí ọ̀dọ̀ àwọn àfáà mi kó lọ fẹjọ́ mi sùn mọ́ o láyé ẹ̀ tó bá gbẹ́jọ́ mi débi àwọn àfáà mi wọ́n á lé ẹ̀ta Markaz ni tó láwọn kan ti mọ̀ pé sọ̀bẹ̀ ṣe lu ní ẹ̀ wọ́n máa ń wò báyìí pé eléyìí onírọ̀ yìí náà ṣe wọ́n kàn wá síbẹ̀ wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ pé kíní kan wọ́n mú ẹ Markaz pé sọ̀bẹ̀ ṣe lu ní ẹ̀ ọmọ náà àwọn tèmi mọ̀ Markaz lákọ̀ máa fi ẹrẹ́ ni pé ó tún ti wá ẹgbẹ́ máa kó rẹ̀ lọ jàre ṣe ìwọ ló fẹ́ lọ gbẹ́jọ́ tèmi lọ fẹ́ lọ gbẹ́jọ́ mi sọ àwọn afá mi àwọn á gbẹ́jọ́ lẹ́nu ẹ̀ torí pé wọn náà lo saint tó bẹ̀ gẹ́rẹ́ ara yìí ẹ̀ kọ́lọ́ máṣá ìṣàánú wa jàre ẹ wo ẹ̀yin mùsùlùmí ọ̀rọ̀ tó ń du àwọn oníjàlábí ọ̀tọ̀ àfà Wasaki ṣe ẹ dáùtù ọ̀rọ̀ tí mo sọ ni ṣé máa búra lórí irọ́ ni kí ni fẹ́ gbà nínú kí n búra lórí irọ́ kí n ṣe máa ṣépè fúnra mi lórí irọ́ ni àfà Wasaki ṣe máa ṣépè fúnra mi lórí irọ́ èmi ò ṣe bẹ́ẹ̀ kí ìbínú Ọlọ́run máa bá onírọ́ láàrin wa kí ni fẹ́ gbà nínú kí n parọ́ mọ́ àníwákà òun ló kọ́ mi ó kọ́ mi wákà náà ó kọ́ mi kó dìbọ́ǹkì ẹ̀ kó búra ṣáàkọ̀ búra pé irọ́ ni o irọ́ ló pa mọ́ mi o sọ bẹ́ẹ̀ búra bẹ́ẹ̀ pé irọ́ ni búra ẹ̀ pé irọ́ ni irọ́ ló pa mi ò sọ bẹ́ẹ̀ búra ẹ̀ kí bínú Ọlọ́run máa bó nírọ́ ìwọ búra ẹ̀ búra ẹ̀ pé irọ́ ló pa mọ́ mi o tó bá yẹ pé ó parọ́ mọ́ mi báyìí ni kò ṣe rí fún ẹ tó bá parọ́ mọ́ mi báyìí ni kò ṣe rí fún ẹ búra ẹ̀ tó bá tọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bọ́ta kó búra ẹ̀ ó tó bẹ́ẹ̀ kọ́lọ̀ ń pa onírọ́ rẹ láàrin wa kó fìbínú ẹ̀ gba onírọ́ mu tí bàbá lálàǹgbà tí ò bá ní ṣàbòsí á sọ òdodo kí bàbá lálàǹgbà ní ṣàbòsí gan ìparun á bá onírọ́ ó sọ́sẹ̀ tó wá ló wá ń ṣe ẹ́ má máa ṣe bí sẹ́ǹtì láàrin wa mi báyìí má ṣe bí sẹ́ǹtì àwọn èèyàn gan mọ̀ ohun tó wá ń dùn mí fẹ́yìn tẹ́ pera yín ní Ògo Ìlọrin tí gbogbo yín wá ń tẹ̀lé lẹ́gọ́fà bàbá yìí jẹ́ pé ohun tó ń dùnnú ẹ̀mí ọ̀tọ̀ ohun tó ń dùnnú ẹ̀mí ẹ̀ ọ̀tọ̀ ni tó ń dùn ìjà àwọn bàbá yìí ni ìjà àwọn bàbá wo bàbá ẹ̀ wo ìjà àwọn bàbá wo ló ń gbè ìwọ ń gbèjà àwọn bàbá ìwọ lè gbé ìjà àwọn bàbá ìjà bàbá wo ló ń gbè ìjà bàbá àti tani ló ń gbè ó gbèjà àwọn bàbá kọ̀ọ̀kan wà ló ń jà àwọn kọ̀ọ̀kan ń jàjà tiẹ̀ àwọn òde ní apá ò lè ká mi gbogbo agbára ẹ̀ kò lè ká mi má pè anybody tó bá tọkùnrin fẹ́ torí tèmi o lọ fọ́ọ̀mù gúrùpù ẹgbẹ́ o dẹ́gbẹ́ lẹ̀ pé gbogbo akájọ tíìmù lémi lórí
ọlọ́run ọlá pé àwọn ẹni tẹjọ wà nù gúrùpù ń ṣe olórí ibú ni ọlá pé àwọn tẹjọ wà nù ẹgbẹ́ tẹ dálẹ̀ wọ́n ń ṣe olórí ibú ni tó bá jẹ́ olórí ibú ni wọ́n ni gbogbo wọn náà máa ní but no matter bí gúrùpù ṣe lè rí àárọ̀ olórí ibú tó máa tẹ̀lé ẹ̀ náà á lè ráwọn olórí rẹ tó máa ní ìjà ẹbí la fẹ́ jà bóyá ọdún mẹ́rin ló fẹ́ lò lórí oyè gbogbo ọdún mẹ́rin yẹn fẹ́ fi fẹjọ́ fẹ́ fi fẹjọ́ ó wà mẹ́pa nínú ọ̀pọ̀ gbogbo ẹjọ́ ẹ̀ náà tó ń ro káàkiri kí ló fi dà òun ò ná 30 million ná 30 something million òun ná 30 something million ó fi fa case ìwọ́n ná 30 something million fi bẹ́ẹ̀ mi fa case hey 30 something million 30 something million kásìkò gbogbo ẹ tó gbà mí dáná 30 something millions èmi tó wọn bájà èlò wà lèmi máa ná ọmọ pé defence lèmi ń gbà èlò ni máa ná dàásù pé bílọ́níà ni mí ni o ọlọ́run mo dúpẹ́ o bílọ́níà ni mí ni ẹ o tí èèyàn kan ná 30 something million lémi lórí ẹnìkejì 30 something million ẹnìkejì 30 something million ẹnìkejì 30 something million gbogbo wọn 30 something million gbogbo wọn ná lémi lórí èmi tí gbogbo wọn bájà èlò wà lèmi gangan tí mo ń gbá defence ẹ pé mi ni máa náwó jù màá ti máa ná tó bí 500 million ọlọ́run ṣé inú kọ́bọ̀ méjì tí wọ́n lọ́n kó lé mi lọ́kì máa ná iná ni mo wá ná tí ò tán báyìí bàbá pírẹsidẹ́ǹsì bàbá dọ́là for dọ́là náírà for náírà ṣílé for ṣílé saver for saver yen for yen America for America London ṣé mo sọ pé ó rẹ̀ ní báyìí ṣé mo nú rẹ̀ mi ṣé mo nú ti rẹ̀ àpò mi ni wà ná 30 something million ó ti wá rẹ̀ ó ti rẹ̀ olóta something million ó ti rẹ̀ àbẹ́sẹ̀sì ṣó ti rẹ̀ ni ó ti rẹ̀ àpò ẹ̀ kò ì tí rẹ̀ mí náà ṣó ti rẹ̀ wọ́n ni oníwọ́n tó ta something million ṣe lọ́yà ẹ̀ ló kó ta something million fún ni àbíta ló kó fún ṣàlàyé ẹ̀ fún gbogbo the world ó ti ná 30 something million 30 something million ṣe lọ́yà ló kó fún ẹ̀yin lọ́yà ó yẹ kí lọ́yà yẹn ti ra kó ti lọ ra kílẹ̀ ń pè àwọn lọ́yà tó ń bèèrè náà ṣe kéṣì ẹ̀kọ́ ti dolówó Liberty ó yẹ kó ti ra Range Rover Sport ibi tí mo ṣe títí Ọlọ́run ṣàánú mi èmi náà tún Nissan lórí kí ló dé kí lẹ́ ń bá mi kí mo ṣe senior advocate of Nigeria àbídá máa ń gbé mo ní lọ́yà bí n tiẹ̀ lò lọ́wọ́ mo lọ́lọ́run bọ̀tọ̀ Ọlọ́run ò tójú tì mí Ọlọ́run ò tójú tì mí ẹni sùúrù 30 million ló wọ́n fi ń bá mi jà èèyàn kan bèrè G-Money ń bẹ̀ àbíkẹ́ lọ́kọ̀ yìí gẹ̀wò ń bì G-Wagon 30 something million tó bá kó 30 something million inú ilé ìṣẹ̀mí ayé ẹ̀ bàbá presidency ayé àtúnyí padà dáadáa jù bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ máa wò pé bàbá yìí kíní kan 30 something million yẹn o lè fi dá nǹkan lẹ̀ tí gbogbo ayé máa jàǹfààní ẹ̀ nínú Islam wọ́n á fi dojú ìjà kọ ẹ̀mí ìwọ náà 30 something million ó yẹ kójú máa tì ó yẹ ọkàn ó fẹ́ fi bá mùsùlùmí ọmọ ìyá ẹ̀ 30 something million ló fi dojú kọ mùsùlùmí ọmọ ìyá ẹ̀ ó rẹ̀ ronú ṣe ẹni sùúrù gbogbo ẹ̀yin kan náà ẹ̀gbá ó inú mi dùn pé gbogbo àwọn èèyàn gidi àwọn bàbá rẹ̀ àwọn ìyá rẹ̀ ìyàwó umuli muminat alájà kaola àtàwọn èèyàn gidi gbogbo wọn sọ pé àwọn kájú mbẹ ìwọ nìkan ló yarípo lóòní gbà ìwọ tó dẹ̀ nú yarípo lóòní gbà ẹ̀ àníṣe má pẹ́ ní bọ́ọ̀dì jẹ́ kí mi àti ẹnìkan jọ jà
ẹ̀mí ẹ̀ ò gbé mo sọ ni mi ò ṣeré o Ọlọ́run èmi àti ẹnì kan má pa anybody ṣe èmi pé backup ṣé mi pé backup gbogbo ẹ̀yin ẹ jẹ́ ká jọ bá jáwọ́ ṣé mo pèrò ó yẹ kí mi náà pèrò pé gbogbo ẹ̀yin yẹn wá ràn mí lọ́wọ́ o gbogbo ẹ̀yin èèyàn ẹ máa bọ̀ ẹ wá support mi ìwọ ni wọ́n pèrò ẹ dìde ẹ̀yin Christian ẹ dìde ẹ̀yin ẹlẹ́bùn ẹ dìde ẹ dìde nínú wo ẹ dìde kíní kan kí ló dé lórí èèyàn kan ẹ dìde ẹ̀yin ìjọba ẹ dìde kíní kan o tún sọ lóyìnbó mo wo fídíò tó sọ lóyìnbó yẹn o tún sọ lóyìnbó pé just come on kíní kan o ṣáà mú lé fúnra ẹ èmi náà ń jí mo fi ẹja sùn pé kí ló ṣe ẹ fara ẹ balẹ̀ ìjọba pé ìjọba Nàìjíríà náà ló máa ráyè Saheed Shittu bàbá Bọ́lá Tinubu mọ̀ tọ́mọ̀ mi dáadáa kò sẹ́ni tó wà ní ìjọba Nàìjíríà tí ó mọ̀ mi rí kò sí tó bá gbẹ́jọ́ mi déwájú wọn bá máa ní àmọ́rí trouble maker ló kàn máa ń bèbú tiẹ̀ ni kò lè harm anybody kò lè harm ó kàn máa ń pariwo lásán rẹ sílẹ̀ ẹ kò máa ara tó jẹ́ kí ìlú dùn nìyẹn dáre sílẹ̀ ẹ kò wo tí ò bá sáriwo káriwo máa lọ lẹ́gbẹ̀ẹ́ kan tí ó gbogbo ọgbọ́dọ̀ dákẹ́ ẹ gbọ́dọ̀ fún ilé assignment kẹ máa rí nǹkan rán náà ẹ kò máa jẹ tiẹ̀ wo Saheed Shittu máa enjoy yìí àwọn gbádùn ẹ má wọrí àwọn gbádùn ẹ báwọn máa ṣe ń disturb ẹ náà àjọ ń gbádùn yín papọ̀ ẹjọ́ máa fa lọ gbariwo tó ń pa ẹ̀ àgbàdo òdodo ló ń sọ kò sáfẹ́ ẹlẹ́bọ̀ òdodo ló sọ àgbà ó mọ iye àwọn ọ̀gá ọlọ́pàá tó jẹ́ pé prógrámù wa yìí ló change wọn ni ò jẹ́ káwọn babaláwo gbá wọn mọ́ so mọ iye bàbá ó mọ iye àwọn àáfàá táwọn ó mọ iye àwọn ọ̀gá ọlọ́pàá ọ̀gá sójà àwọn politician àwọn tó wà nù ìjọba àwọn èèyàn ńláńlá táwọn àáfàá àti ìlú jìbìtì nílẹ̀ Yorùbá yìí tó ti gbá ọmọ iye wọn tó jẹ́ pé prógrámù sẹ́fì ọ̀sọ̀lù ló láwọn ọmọ iye èèyàn rẹpẹtẹ káàkiri gbogbo di owó ọdún tó jẹ́ pé prógrámù wọ èyí ló láwọn ni wọ́n wá ń gbìyànjú àti tí wà á ẹ mú bó jẹ́ wákàtí kan kó lọ lónú ẹ̀wọ̀n orí ẹ̀ dàrú orí ẹ̀ ó dàrú ọmọ iye èèyàn tí prógrámù wa yìí ti là kó ń bí aburú tí ò jẹ́ kọ́kọ́ sọ́wọ́ ẹlẹ́bọ ọmọ iye èèyàn tẹ́ pé prógrámù táwa ń ṣe yìí lórí pílátífọ́ọ̀mù yìí nínú ìjọba Nàìjíríà tó jẹ́ pé ọ̀rọ̀ tá à ń sọ lórí pílátífọ́ọ̀mù yìí ló sọ onítọ̀hún tó dúró déédéé nínú Islam tó jẹ́ kó lọ dẹ́bù ẹnu tí bá ṣojú òpó lẹ́pẹ́ yẹn pé wọlé ìwọ náà ṣí ojú òpó lọ́dún ẹ̀ lẹ̀ kò ní káwọn èèyàn pè wọlé pé prógrámù ẹ̀ yìí kó dẹ̀ búra sí pé prógrámù ẹ̀ yìí ló ní kó ń dẹ́bọ̀nù mi ì ní pé ló sọ ọ́ di mùsùlùmí o ìyẹn kọ́ ni mò ń bẹ́ẹ̀ sọ o àwọn èèyàn gbà Islam lórí prógrámù mi kò ń ṣe mẹ́wàá o fìyẹn lẹ̀ ìyẹn kọ́ là ń sọ o àní pé ẹbọ tó ń ṣe ó lọ dànù tí bá ṣí ojú òpó lẹ̀ èèyàn tó máa pè wọlé àjù mẹ́wàá lọ kí ló ṣe ẹ́ tó máa pè wọlé pé yes prógrámù sẹ́fì ọ̀sọ́lù yìí ló jẹ́ káwọn lọ dẹ́bọ̀nù ní ò jẹ́ káwọn ṣẹbọ mọ́ ní ò jẹ́ káwọn lo ṣe ṣíríkù mọ́ ò jẹ́ káwọn lóògùn mọ́ làwọn dá ogun ẹnu ìwọ náà ṣí ojú òpó lẹ̀ lọ́dọ̀ tiẹ̀ pé onídìí ọ̀ mẹ́wàá kọ́dẹ̀ búra sí pé tó bá parọ́ kí gbèsè ayé wọn dojú pé ìwọ kọ́ ló rán wọn o táwọn ẹlẹ́mọ̀dé máa búra pé prógrámù ẹ̀ tó ń ṣe o òun làwọn gbọ́ làwọn fi dẹ́bọ̀nù o tó bẹ́ẹ̀ o lè rí ọ̀kan mú jáde àfàwọn aláwàdà tó kọ́ máa sọ ọ̀rọ̀ motivate bóyá ọ̀rọ̀ motivate májẹ̀ ìṣòyìnbó sọjà rí motivation àbí kí ló máa ń pe àwọn kíní kan wóróworó pé Harun Rasheed nígbà tí Harun Rasheed wá ń lọ wọ́n ní Harun Rasheed kí ló dé wọ́n gbogbo àwọn ọ̀rọ̀ tó yẹ pé ìyá kan gbọ́ tó bá ti gbọ́ tó wọ́n kọ́ máa wò pé ó ti sọ́tàn ibi tó sọ náà ló parí sí ọ̀rọ̀ táwọn èèyàn máa gbọ́ tó máa jókòó tó máa ronú pé ṣáyé àwọn ọmọ àbàjẹ́ báyìí ṣáwọn ọmọ aráàlú náà wọ̀ báyìí ìwọ lè sọ ọlọ́run ò fi irú ẹ̀rùn ẹ̀ ó ṣí ló ń ṣe òwúrúwọ ìwà ń gbìyànjú àti gbé mi ṣubú wà ń wókùn wọ́n fi táyà ẹsẹ̀ mi ẹmú jò lọ mú ta ni
ẹ̀yẹ́ kan ní let's call jẹ́ ǹtàn fóònù mi nọ́mbà Amẹ́ríkà yẹn ọlọ́njọ́ o subhanallah nọ́mbà Amẹ́ríkà yẹn mi ò subhanallah báwo mo fẹ́ ṣe ọ̀rọ̀ mi báyìí ok irú wọ iná wa ń sọ̀rọ̀ wa ń ṣe bẹ́ẹ̀ pé wàá máa ṣe ìwọ wo àní o sọ pé káwọn èèyàn pè sórí program yẹn kó sọ pé program yẹn ló ń làwọn kò bí ẹbọ program tó ń ṣe wàá mọ̀ pé ò ní pààtì ara ọkàn pariwo àwọn èèyàn kò máa ń gbọ́ tó ń wí lásán ni àbọ̀ ọmọ kọ̀ọ̀kan ọkàn máa ń gbọ́ rọ̀bọ̀rẹ̀bẹ̀ tó ń wí ni rọ̀bọ̀rẹ̀bẹ̀ tó ń wí o kò lápá lára èèyàn kò change mind èèyàn ẹ máa pè wọlé mo ti fẹ́ fi sim card sínú ẹ̀ tó máa fún kìnìyàn ní íńtánẹ́ẹ̀tì wàá mọ̀ pé ó ṣì ní gbogbo yàmàyàmà tó ń ṣe tó a máa fẹ́ fún gbò bẹ́ẹ̀ pé kìnìún kan bẹ́ẹ̀ pọ́n fata rẹ̀ ń dì kí ló ń ṣe náà ó jókòó ẹ̀jẹ̀jẹ̀ bá pẹ́sẹ́ǹsì jókòó ẹ̀jẹ̀jẹ̀ láyé ẹ̀ má tún ṣe bẹ́ẹ̀ mọ̀ wọ́n á gbẹ́jọ́ mi sọ́dọ̀ àfa mi lọ́fẹ̀ẹ́jọ́ mi sùn bẹ́ẹ̀ kó gbẹ́jọ́ mi lọ family house wà ní láyé ẹ̀ má lọ bẹ̀ mọ́ o má tún dénú ọgbà wa bẹ́ẹ̀ kó wá lọ́fẹ̀ẹ́jọ́ mi sùn lọ́dọ̀ àfa mi ó sírọ́ọ̀sì ó lọ́fẹ̀ẹ́jọ́ mi sùn àfa mi mo ń gbọ́ báyìí láti inú ọgbà báyìí inú ń bí mi ni pé bàbá yìí wá tún gbẹ́jọ́ mi débi àbó ó sírọ́ọ̀sì ṣé bàbá adá sọ̀rọ̀ family house wà ní Markaz mà ní mi Saheed Shittu àrí Markaz àmọ́ àmọ́ pé Saheed Shittu àrí Markaz àlèmí náà ń jẹ́ Saheed Shittu àrí Markaz àlèmí náà àbó sírọ́ọ̀sì láyé ẹ̀ tó èkú láti bá adá sọ̀rọ̀ family house wà mọ́ o tó máa fi kú wá láti kíní kan wá lọ́nṣẹ́nu yọ̀bọ̀ sọ̀rọ̀ wa mo ń bọ̀ ẹ̀yin tẹ́ fẹ́ pò wọlé nọ́mbà Amẹ́ríkà yẹn ẹ̀yin tẹ́ bá lè mọ̀ ni o nọ́mbà Amẹ́ríkà yẹn jẹ́ ẹ̀pù yìí wá ń ṣe bálabàlà ó ń ṣe bálabùlù àwọn à ń ṣe bálabùlù ó ń ṣe bálabàlà nọ́mbà Amẹ́ríkà yẹn tó bá mọ̀ ẹ pò wọlé kó dẹ̀ búra pé pílátífọ́ọ̀mù wa yìí ló change gbogbo òun ló tún ẹ ṣe tó fi ṣe bọ́ mọ́ ìwọ náà sọ lọ́dún ẹ ṣe lórí prógámù ẹ ṣe lórí prógámù gbogbo èèyàn rí kán rí pààtì yàmàyàmà tó ló ń ṣe kí ló ṣe àbúrò pé bóyá àwọn ò nípa nínú ilé ayé nígbèsè ayé àwọn èèyàn ni wá ń ṣe yàmàyàmà wá pariwo ó dá sílámù láàmú wo kí láfa Ibrahim wí àwọn èèyàn ní kí n dá wákàtó wọ́n ní tún wákàtó dá fún mi yẹn àbíbù kí ló jẹ́ kó máa ṣẹbọ wàá sọ pé sùn ní Fárúkù kí ló jẹ́ kó máa ṣẹbọ wàá sọ pé sùn ní gbà torí tírélà tó ń bọ̀ lọ́nà ó bẹ́lú gbó ó ṣe dúró de tírélà kó pa ẹ́ ká máa bá ẹ dárò pa ṣètánì ni ká máa bá ẹ dárò pa ṣètánì ni o ká máa bá ẹ dárò pa ṣètánì ni o ká máa bá ẹ dárò pa ṣètánì ni ká máa bá ẹ dárò pa ṣètánì ni wọ́n ń bọ̀ ẹni tó fẹ́ pèsè orí nọ́mbà yẹn nọ́mbà Amẹ́ríkà ẹ ó dàn tó lọ ọlọ́run ọlọ́jẹ́ lè gbé yín sí spíkà o ẹ ó dàn tó lọ ọlọ́run ó dà pé mo ti rí fóònù nọ́mbà yẹn tí mo fi síbẹ̀ òun ní kẹ́ pò wọlé hello salaam alaikum. ẹ bá a sọ̀rọ̀ sókè. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ìjọba pẹ̀lú sáà wò. àwa nìyẹn máìkì ti jábọ̀ ẹni sùúrù ǹjẹ́ a fẹ́ sọ tẹ́ bá fi parọ́ àbẹ́ ẹbí ṣojú ṣáájú ọlọ́run máa jẹ yín yà ẹ sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú méjì. àwọn òṣèré ń sọ gbogbo anybody máa wà. wọ́n tí mi fi ń sọ fún mi máa sọ fún yín pé ọ̀tọ̀ọ̀tọ̀